àǹfààní oríṣiríṣi ló wà tá a kàn mọ́ ibi tá a máa gbé àwọn àǹfààní yẹn gbà. Hallelujah, hallelujah. Èyí tèmi rí, èyí tèmi gbọ́, tá a dẹ̀ ti mọ̀ pé ó ń ṣiṣẹ́, àwọn àǹfààní yẹn wà ń bẹ̀. Irú ìgbà tá a ṣe sẹ́mínà ní Ìgèdè fáwọn Baptist, so wọ́n á fẹ́ máa gba nọ́mbà mi, èmi wá sọ fún wọn wípé mi ò lè fún wọn ní nọ́mbà mi, wípé kan bá Reverend Ayinde. So through the Reverend, àwọn tó bá ní ìfẹ́ sí àwọn nǹkan tí a kà sílẹ̀ wọ̀nyẹn pé wọ́n á forúkọ wọn sílẹ̀ lọ́dọ̀ Reverend, and àádẹ́ bẹ̀rẹ̀ sí ń kóra wa jọ, àbẹ̀rẹ̀ sí ṣe nǹkan tó yẹ ká ṣe láti mú kí ìgbésí ayé wa kó yí padà. Ọlọ́run á ràn wá lọ́wọ́. So kí ló tí à ń sọ ni wípé lórí ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀, I draw an outline here. Ètò ọ̀gbìn, agriculture, is the science or an art of farming, especially of growing crops. Not only growing crops, rearing of animals. Ètò iṣẹ́ ọ̀gbìn ó pín sí oríṣiríṣi. Kì í ṣe iṣẹ́ oko nìkan ni iṣẹ́ àgbẹ̀ pín sí. Bí a ṣe ń sin àwọn nǹkan ọ̀sìn ó wà ńbẹ̀. Ifun àwọn nǹkan tí a fi ń ṣiṣẹ́ ọ̀gbìn bíi àwọn ẹ̀rọ bí a ṣe ń rọ wọ́n ó wà lára ẹ̀ náà. Now, in the course of doing agric, the following things are highly essential. Ẹjọ́ máa ṣe àdàlù èdè yẹn, so torí òyìnbó ni mo fi kọ sílẹ̀, so màá dẹ̀ máa túmọ̀ ẹ̀. Ohun tí à ń sọ ni wípé tí a bá fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ àgbẹ̀, ó láwọn nǹkan kan tó jẹ́ àlàkalẹ̀ tí a lè gbé yẹ̀wò. Tí a bá dẹ̀ ti gbé yẹ̀wò, iṣẹ́ yẹn á rọ̀ yàn lọ́rùn. Ṣé rí ohun tó bí sẹ́mínà tí à ń ṣe lọ́wọ́ yìí, òun ni wípé a fẹ́ kí àwọn ènìyàn wa, especially in C.A.C, kí iye wa kó sí àwọn iṣẹ́ àgbẹ̀. Like in Winasap, irú àwọn my family, we live in Odowa, very close to Omuaran. Ṣé rí ìjọ Living Faith tí bàbá Oyèdèpọ̀ ń darí ẹ̀, nǹkan tí ó sọ ìránṣẹ́ yìí di ọlọ́rọ̀ lẹ́ni, mo fẹ́ lè sọ pé 95% iṣẹ́ àgbẹ̀ ni. In that landmark university, torí ibẹ̀ ni àwọn ọmọ mi ń lọ, the nursery and primary school, ibẹ̀ làwọn ọmọ mi ń lọ. So mo máa ń wọnú bẹ̀, mo máa ń relate máwọn lecturers, mo máa ń relate mọ́ gbogbo nǹkan tó ń ṣe ń bẹ̀. Ṣé ẹ rí nínú landmark university yẹn, oríṣiríṣi iṣẹ́ ọ̀gbìn náà ń ṣe ń bẹ̀. In fact, kò sí ìfẹ̀lú sọ inú mu àwọn èlò àwọn tí bàbá yẹn ti gbà ṣiṣẹ́, they are thousands.
hallelujah hallelujah lágbára Ọlọ́run ó ń bọ̀ ní C.A.C. ṣùgbọ́n kò kàn ṣe amen lásán. a ní ìdí àti bẹ̀rẹ̀ kí àwọn nǹkan táwa náà lè ṣe to alleviate poverty in our mission. látòrí ẹ̀yin àti èmi ló ti máa bẹ̀rẹ̀. ayé kan tá a wá ní mo máa ń sọ ayé wa ò ní carbon copy, ayé wa ò ní duplicate. à ń wáyé nígbà méjì o, ìkan yìí náà ni, and we have to live this life tá a wáyé to make sure we impact life. kí ló tá à ń sọ ni wípé ó tó ìgbà kan bàbá Oyèdépò bẹ̀rẹ̀ sí sọ fáwọn ènìyàn kó wọn ò ní di offering wọn mọ́. hallelujah kì í ṣe pé ìránṣẹ́ yẹn ń gbéraga o, ṣùgbọ́n ó rí wípé offering kò lè ṣiṣẹ́ tó ń ṣe. nǹkan tó ń fọwọ́ ṣe gan òun gan tún lè máa fún àwọn èèyàn ní offering. so torí tí that's why it's not good to criticize. ẹ má máa fi ẹnu bà àwọn èèyàn jẹ́ torí àwọn tó ń ṣe nǹkan tó máa ń ṣe tó lè ń prosper. ẹlòmíì á ní ọmọ náà gbé sowó, kì í ṣe pé iṣẹ́ ibi òkun náà ayé o, hallelujah. ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé they are embarking on genuine business and they are succeeding. ṣùgbọ́n ẹni tí ò mọ nǹkan tẹ́nìkan ń ṣe tí ò mọ̀ ọ́n ṣe, nǹkan tó máa ṣe náà ni pé kò máa bàá jẹ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. kí ni ohun tí mo sọ débi tí mo ń sọ yìí ni pé ṣe rí Bishop David Oyèdépò iṣẹ́ ọ̀gbìn tó ń ṣe ó lágbára, ó ní agbára. níbẹ̀ wọ́n ń sin ẹdìyẹ tí wọ́n ń sìn ní Òmùaran ní Landmark University yẹn òun ló ń bọ́ Ọ̀ṣun state, ó ń bọ́ Kwara state. mi ò tí mọ̀ bóyá ó wá sí Ekiti. so èyí tó ń ṣe ní Covenant University ní Ọ̀tà ó ń bọ́ àwọn Togo state. kí là ń sọ? ọgbọ́n Ọlọ́run ni. lórúkọ Jésù ọgbọ́n tọ́lọ́run fún ọkùnrin kú mọ́ ọ lára. ṣe rí ohun tí à ń sọ, nǹkan tí a fẹ́ kẹ́ ẹ mọ̀ òun làwọn ohun tó yẹ ká ṣe. it's not really agreed training lele, torí àti lọ fún training òun sẹ́nu. ṣé ń gbọ́rọ̀ wa? mo fẹ́ kéde yín wá yé wa dáadáa. training is not talking. Training has to do with practical. Amen. Practical. Ṣẹ́dẹ̀ mọ̀ pé ibi tí practical bá wà láti ṣe. Mi ò lè bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ bí n sìn kí n ní bá ṣe ń ṣiṣẹ́ àgbẹ̀ ní láì mú yín lọ sókun. A jẹ́ pé mo kàn ń tan ara mi. Mo dẹ̀ ń tàn yín. A lè tara wa because we are genuine people. Ṣẹ́dẹ̀ rí pé ohun tó mú wa tó sí wa níyè to embrace training people for agric. Kì í ṣe ìyà ló ń jẹ wá, kì í ṣe òṣì,
because it's a passion. It's a passion. And tell the person that I'm sorry. When we introduce this person to you, in fact, it will take us to places. Amen. Bí mo ṣe dúró síbi yìí ṣe opportunity wà sir to get visa for people. Kan lọ kàwé ní there is a University of Agric ní Israel. Kan lọ fún training ní Israel tó kàn jẹ́ pé owó visa àtowó ticket wọn lọ máa san. The training is free. There is this opportunity there. So there are a lot of informations. Today we have to organize ourselves to dish out all these informations. The information you have that you are unable to dish it out is never an information. Are we all together now? Information tó ní tó lè pín fún àwọn ènìyàn kì í ṣe information. So people have to be informed. The information must come from a channel. This is the gap we want to bridge. In the course of doing a Greek, the following things are essential. Láti ṣiṣẹ́ ọ̀gbìn, àwọn ìpele nǹkan tí a kọ sílẹ̀ yìí ó ṣe pàtàkì. 1. Education. Ó lè kọ sílẹ̀. We need education. Education is training, getting information, commitment and preparation. Information has to do with being informed, know the techniques, the mechanism, and the incentives. Amen. So, ohun tí a ń pè ní education, ẹ̀kọ́, a ní ìdí ẹ̀kọ́. Tí a bá fẹ́ kúrò nínú àgbẹ̀ máa fi ọwọ́ tulẹ̀, a ní ìdí ẹ̀kọ́. Ẹ̀kọ́ tí a ń sọ yìí kò ṣeé ṣe kó ní ìwọ ló mọ̀ tán, ìwọ ló gbọ́n tán kó ló fẹ́ kẹ́kọ̀ọ́. Ibù iṣẹ́ Ọlọ́run tí a ń ṣe ó ní ìdí ẹ̀kọ́. Lórí tó bá ń ṣiṣẹ́ Ọlọ́run tó bá kẹ́kọ̀ọ́, àwọn tó kẹ́kọ̀ọ́ ló máa kọ́ ẹ. Hallelujah, hallelujah. Eléyìí ò sàsọdùn. In our congregation today, there is lawyer, there is philosopher, there is educationist, there is agriculturist. Nígbà tí ìránṣẹ́ Ọlọ́run bá ń pìtàn tí ò kẹ́kọ̀ọ́, ẹni tó kẹ́kọ̀ọ́ ló máa kọ́. So kí ló tí à ń sọ? If you want to be a lawyer, you have to go to law school. If you want to be an agriculturist, you have to go and study and go and be trained in agric. But today there is mix up. Even àwọn tó rí the agric, kò sí nǹkan tó kàn wọ́n lórí ọ̀rọ̀ ọ̀gbìn. They base on theory
And this is the error. Error is a typical total error, very erroneous. Kí ẹni tó kọ́ Greek ní school kó má mọ nǹkan tó ń ṣe lóko kó ló ń jẹ́ Greek expert. This is the problem in the world today. Ṣùgbọ́n náà ó tí a fẹ́ kó mọ̀ ní wípé you can become an Greek, a Greek man, an agriculturist without studying a Greek in university. Hallelujah.